eléyìí tún gbẹnu tán o. Eléyìí lágbára púpọ̀. Ṣé ẹ ti gbọ́? Ọba Abdulrasheed Olúwo ti ìlú Ìwó. Ọba yìí ti wọ gàwo. Ẹ̀tẹ́ tí ẹ wá gbọ́ àṣírí ńlá nípa kábíyèsí Olúwo ti ìlú Ìwó. Ṣé bàbá yìí ṣọ́wọ́ pèbí? Ǹjẹ́ òun gan-an lọ́ba tọ́ sí àbẹ́lòmíì? Ẹ wò ó nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ ọba. Òun lẹ́ẹ̀tì gbọ́ o. Gbogbo ẹ̀ lónìí ni kò ní dọ̀la. Ẹ dákun, ẹ bá wa share fídíò yìí. Ẹ bá wa kọ́mẹ̀ntì pàápàá. Ẹ bá wa subscribe sórí channel yìí. Ẹ dákun nítorí Ọlọ́run. Ọba Abdulrasheed Olúwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn bàbá yìí ń ṣẹ́nu kùn. Wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ẹ wo bí ẹ má jẹ́ fi àkókò yín ṣòfò lọ títí. Kí ló ṣẹlẹ̀ láàrin òun àti ọba àti gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Rafiu Arẹ́gbẹ́ṣọlá? Tó gbogbo ẹ̀ ẹ máa gbọ́ nínú fídíò yìí. Ọ̀yá ẹ bá ń fohùn sí nínú ilé. Ẹ má gbàgbé ẹ share ẹ comment ẹ like ẹ subscribe sí channel wa. Ẹ ṣé. Nílò láti sọ fún ẹ̀yin náà pé gbogbo ohun tá a ti sọ pátápátá lóòótọ́ ẹ̀ ń jáde báyìí. Lórí ìfọ̀rọ̀wọ́rọ̀ kan nígbà tí mò ń sọ fún ìjọ yẹn pé Ìwó ti ṣì nǹkan yàn, mo dẹ̀ tún fìdí ẹ̀ múlẹ̀ fún pé Rashidi Olúwo kò wọ pèbí, wọn ò ṣòro ọba fún, àti pé òun kọ́ ni ipò ọba kàn. Wọn Ìwó ṣe àwọn kan ṣe àrọ́dá, kì í ṣe Ìwó, ẹ má jẹ́ n sọ pé Ìwó, àwọn kan pilẹ̀ ṣe àrọ́dárọdà ni. Mo dẹ̀ tún jẹ́ kó yé nínú àwọn àfọ̀rọ̀wọ́rọ̀ ẹ pé ṣe mọ̀ pé ẹni tí ò bá ń ṣe olóhun tẹ bá fi nǹkan lé lọ́wọ́ kò lè mọ́ lò. Torí pé tí wọ́n bá sọ pé ibi ilé bàbá èèyàn rèé o, ṣe mọ̀ pé ẹni tó ní ilé yẹn tó jẹ́ pé bàbá ẹ̀ ló ní, ó máa gbìyànjú láti tọ́jú ẹ̀, á maintain ẹ̀, kò ní jẹ́ kí ilé yẹn bàjẹ́. Àbí ká sọ pé ọmọ nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ kan mo sọ pé tí bàbá èèyàn bá fọṣọ tán sa síta, ṣe mọ̀ pé ẹni tí ó jẹ́ pé bàbá ẹ̀ ló ní aṣọ tí bàbá yẹn ò dẹ̀ sí nílé, ṣe mọ̀ pé tó máa ń pè pé òjò fẹ́ rọ̀ o, ṣe mọ̀ pé ó máa sáré lọ́ta á lọ káṣọ yẹn wọlé torí pé ó mọ̀ pé ogún òun ni. Tí orí ìtẹ́ Ìwó bá jẹ́ ogún Abdulrasheed ni, ó máa mọ bọ́ ṣe ń tọ́jú ìtẹ́ àti ipò ọlá. Ọmọ inú ọgbà olótù wọn ní kì í ṣiṣú yọ. Ẹ mọ̀ dí torí pé ọmọ inú ọgbà ni, tó bá yọṣú yọkúyọ ó mọ̀ pé ojútùú bí tóun ti yọṣú ẹran lè gbabẹ̀ wọlé kó wá máa jẹ ìtókù. Abdulrasheed tí àwọn èèyàn ẹ̀ pè lólúwo, àkọ́kọ́ lọ́dọ̀ tèmi ọmọ orí ìtẹ́lẹ̀ mi, ọba tá a bá ti ṣòro fún tí kò ṣòro orí ìtẹ́ o olótù, a gbọ́dọ̀ àdírẹ́sì ẹ̀ bí ọba. Ṣẹ̀ṣẹ̀ lé ní èkejì, ọba tó yẹ kó lo oṣù mẹ́ta ní pèbí tó lo ọ̀sẹ̀ mẹ́ta yẹn náà kò tún wá lò lálò pé ó ń jáde lọ jáde bọ̀ kó òun pèbí, kì í ṣe ọba. Ṣẹ̀ṣẹ̀ léjì. Ìkẹta, gẹ́gẹ́ bí n tí àfọ̀bàjẹ́ àgbà ìlú Ìwó bàbá wa Ọládòkun tí wọ́n sọ, ṣe rí pé n tó sápamọ́ tí mo sọ fún ìjọsí pé ó máa jáde, ṣe rí pé ó ti jáde. Tẹ bá gbọ́ nǹkan tí bàbá wa Ọládòkun sọ dáadáa, wọ́n lo àwọn statement kan bẹ̀ yẹn nígbà tí mo ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ tí mo ṣe lórí ọ̀rọ̀ tí Olúwo sọ ní Saudi, tí mo ní ẹnu tó fi kan àwọn ọba Èkó pé ìsọkúsọ gbáà ni, torí kò sí tálíkà náà àwọn ọba tó jẹ lẹ́kọ̀ọ́ yẹn kan, èyí tó kéré jù nú wọn ta lè categorize nígbà yẹn pé kó tó gorí ìtẹ́ bàbá ńlá wọn ni èyí tó lo mọ́tò tó kéré jù ní 20 million. Abẹ́tí gbàgbé. Nígbà tó Olúwo máa dé, àárí mọ́tò tán fi hàn gẹ́gẹ́ bí Olúwo nígbà náà, kò jẹ́ kí n lè sọ pé ọ̀rọ̀ tí bàbá Ọládòkun sọ kò sọ̀rọ̀ ńbẹ̀. àwọn tí Olúwo lè tí Rashidi lè mọ̀ ń gbà yẹn
tí wọ́n fi hàn tí wọ́n mú lọ sọ́dọ̀ gómìnà àbí àjọṣepọ̀ tó wà láàrin òun àti gómìnà àná ìyẹn ọ̀gbẹ́ni Ọlásọjí Rauf Arẹ́gbẹ́ṣọlá, àjọṣepọ̀ tó lè wà láàrin wọn àbí àwọn èèyàn kan tó súnmọ́ tó mọ gómìnà ńgbà yẹn tán lè mú lọ bá gómìnà tí gómìnà fi sọ pé òun ni gẹ́gẹ́ bí candidate tí òun fẹ́ kàn fi jọba. Àjọṣepọ̀ kan ló máa wà láàrin wọn. Nígbà tó máa wálé pé òun wá jọba, ẹgbọ́ tí bàbá Ọládòkun sọ pé ó ní iye ìgbà táwọn fi san owó oṣù fún gẹ́gẹ́ bí àwọn single handedly, wọn sọ pé owó ìjọba o, wọ́n dẹ̀ sọ pé ó ní iye ìgbà táwọn fi dáṣọ sí lọ́rùn. Wọ́n tún wá jẹ́ kó yé wa pé bàbá tó bí Rashidi fúnra ara ẹ̀ ti gbé lọ́dọ̀ àwọn rí. Ṣẹ́tìrìpó ti di méjì. Ìyẹn túmọ̀ sí pé Olúwo tá à ń sọ yìí, ẹni tá à ń pè lólúwo Rashidi tá à ń pè lólúwo yìí kò wá láti ilé ọlá. Àwọn tó bí wọn kì í ṣe olówó, wọn kì í ṣe ẹni tó là tó mì láńká. Now àwọn ọba tóun wá ń tọ́ka sí pé àbòṣà àwọn níláárí ọba oko ni wọ́n yẹn, ẹ wá jẹ́ kí n mú bí méjì mẹ́ta mẹ́rin láàrin àwọn ọba Èkó yìí lásán tá a bá máa ka ẹni tó kéré jù tó gorí ìtẹ́ ló ní mọ́tò mẹ́ta kó tó gorí ìtẹ́. Ṣé gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi? Àwọn èyí tí ò wá nílẹ̀ rárá ta lè sọ pé òkè ilẹ̀ wọn pé pọ́kú lówó ni àwọn tó yẹ pé pàplọ̀t ní àyíká àti agbègbè ibi tán jọba sí la lè sọ pé ilẹ̀ wọn 2 million ló kéré jù. Ṣé gbà bẹ́ẹ̀? Now Olúwo ta wá ń sọ yìí, ta bá wo gbogbo àkọọ́lẹ̀ àwọn ọba aládé ìlú Èkó, ẹni pé Èkó nìkan ni mo wà lórí ẹ̀, mi ò rò pé àìtí ìrọba Èkó kankan ta tọ́ka sí pé ó ti ṣe àṣemáṣe bọ́ yóò ti ṣẹ̀wọ̀n rí. Mo rò pé ẹ̀ ń tẹ̀bi ṣe sọ yẹn. Ọba Èkó tó jẹ́ akíkanjú tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe gan iṣẹ́ tí èèyàn lè sọ pé iṣẹ́ tó lè kó wàhálà báyàn ni, òun ni bàbá mi Kábíyèsí Oníbẹ̀kùn Jàfó authority ẹkùn gangan fún rẹ̀. Ṣé mọ̀ pé iṣẹ́ onímọ́tò ni wọ́n ń ṣe? Ǹjẹ́ gbọ́ rẹ́kọ̀dù burúkú kan pa wọn? Lẹ́yìn tán bá sọ pé ọba tó ń ṣe dáadáa jù nílùú Èkó, tán bá máa ka mẹ́ni méjì mẹ́ta, wọ́n máa ka Kábíyèsí Oníbẹ̀kùn mọ́. Ṣé gbà bẹ́ẹ̀? Tán bá wá ń to ipò ọlá, ipò owó, mi rò pé Rashidi Olúwo ní ìdajì owó tí Oníbẹ̀kùn ní. Ṣé gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi? Tán bá dẹ̀ sọ pé èèyàn ń ṣe ìfi ètò pé ká ṣe ètò tí a máa ń pè ní kí ebi má pàlú, àbí ká sọ pé à ń ran àwọn opó, ran àwọn èèyàn lọ́wọ́, à ń ṣe nǹkan fún àwọn ọmọléèwé. Mo rò pé ta bá ń ka ọba méjì mẹ́ta nígboro Èkó, mo rò pé ká tó mú ẹnìkíní ẹnìkejì a máa mú ọba Oníbà. Ṣé gbà bẹ́ẹ̀? Now ta bá tún wá ń sọ pé wọ́n rán ọ̀yàn lọ Mọ́kà, wọ́n ń ṣe wọ́n mọ̀, mo rò pé láàárín àwọn ọdún kan sẹ́yìn tí mò ń wò yìí, iye èèyàn tí ọba Sulaimon Adésínà Aṣáde tó rán lọ sí Mọ́kà ó níye èèyàn. Ṣé gbà bẹ́ẹ̀? Mo dẹ̀ rò pé nínú àwọn ọba tó súnmọ́ àwọn àfáà jù nílẹ̀ Yorùbá, tí wọ́n bá máa ka méní méjì mẹ́ta kan tó dé àwọn àyè kan, wọ́n máa ka Oníbẹ̀kùn mọ́ wọn. Mo rò pé gbà bẹ́ẹ̀. Kò dẹ̀ sí ìgbà tí àsìkò ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá dé tó jẹ́ pé ìṣẹ̀ṣe ti ìlú Ìbà tí Jàfó ò ní yọjú. Ṣé gbà bẹ́ẹ̀? Wọ́n ṣe ọdún eégún kọjá, àwọn ọmọ iye àwa ta bá ní pé ká access iye tán ná ti iye ọdún eégún yẹn, ó tó owó tí ìlú míì fi ń ṣoríire. Ẹ mọ̀ dí, nítorí pé nǹkan ọ̀ní wọn ni, ogún àwọn bàbá ńlá wọn ni, wọn ò fẹ́ kó bàjẹ́, wọn ò fẹ́ kó torí àwọn ṣe kíni kó fọ́. Gbàrà tí Kábíyèsí Jàfó tó dé orí ìtẹ́, clinic náà kọ́kọ́ kọ́ fún bà. Kún ọ̀dẹ̀ dédé sọ pé torí pé àwọn ìjọba kọ́kàn dédé mú ilẹ̀ yẹn, ẹ mọ̀ nǹkan tó ṣe, wọ́n lọ tọrọ àyè ilẹ̀ yẹn lọ́wọ́ àwọn tó ní, wọ́n tún fún wọn lówó. Ṣé gbà bẹ́ẹ̀? Now ẹ mọ̀ bí tán ṣe ń ṣe bẹ́ẹ̀, torí pé ó jẹ́ ọmọ ilé ọlá, ó la ìpè bí kọjá, wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ṣe. Kò kàn irú èèyàn tá a lè sọ pé ó lè má sọ̀rọ̀ gbàgbà ò láyé yìí, onímọ́tò ni. Ṣé gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi? Ṣùgbọ́n gbogbo ìṣe àti ìwà
tí bàbá wa kábíyèsí Sulaiman jà fún authority Aṣáde tí wọ́n ti ń bábọ̀ tẹ́lẹ̀ wọ́n ti gbélẹ̀ sí Pèbí nígbà tó ti kú òun Pèbí yẹn wọ́n ti gbélẹ̀ sí Pèbí wọ́n ti gbé ìwà kíni ìwà ọba wọ́n ti gbé wọ̀ ṣùgbọ́n Rashidi kò àkọ́kọ́ lọ́dọ̀ tèmi o gẹ́gẹ́ bí táwa bá gẹ́gẹ́ bí ọmọ orí tẹ́ lọ́dọ̀ tèmi kì í ṣọba ṣe mọ̀ pé mo ti sọ àwọn ìdí tó rọ̀ mọ́ ṣe rí táìtù tẹ́ bá máa fún yàn oyè tẹ́ bá máa fún yàn tẹ́ máa fi oyè yẹn pé tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ lè fi yàn jẹ ìmáàmù lùsì ṣe mọ̀ pé ó ní protocol kẹ́yìn èèyàn tó kí ìmáàmù tó lè líìdì irun kó tó dúró sí gábàs kó tó gbé irun dúró kẹ́yìn èèyàn tó lè tó sáfù lẹ́yìn ṣe mọ̀ pé ó máa ti ní àwọn kọ̀ọ̀kan tó máa ṣe fún tó jẹ́ tẹ̀sìn tiwọn kí pásítọ̀ tó dúró ní pẹpẹ kó tó sọ pé òun tó lé lẹ́yìn ẹ̀ ń ṣe ẹ̀sìn ṣe mọ̀ pé ó ti ní àwọn ìfàmìíràn kan tó máa ti là kọjá kan tó pèèyàn ní àpènàlú sí tí ò bá ṣe awo ògbóni tí ò ṣe ògbóni àbáláyé tí ò ṣe ògbóni àkálá tí ò ṣe ògbóni bóun tí ò ṣe ìmùlẹ̀ tí ò ṣe ọ̀pá tí ò ṣe òṣùgbó ṣe mọ̀ pé wọ́n ní fún ní táìtù yálà gẹ́gẹ́ yálà ọ̀páyé yálà àpènà díbi tó máa fi dé lísà tí wọ́n máa sọ pé aṣípani wọ́n tó sọ pé òye olúwo ṣe mọ̀ pé ó ti ní ìgbésẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe gbogbo ètùtù àti orò yẹn tó bá pé tó bá fín ṣe mọ̀ pé ìgbà tó bá wọ́n máa sọ pé tó bá ṣàwo fún yàn débì kan wọ́n á ní ṣe òfin tó bá tún fín tán wọ́n á tún bẹ̀rẹ̀ pé ṣàwo yẹn fodò ṣe mọ̀ pé ó ti ní ìpele ìpele now tó bá tún wá fodò tán wọ́n á tún wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣàwo yẹn gún yẹ tó bá tún wá gún yẹ ẹyẹ mélòó ló gún yẹ lé lórí ó ti yẹ yín sí ẹyẹ téèyàn lè gún yẹ lé lórí ẹlẹ́yẹ kan a lè fi wé méjì èyí tó ti wá ní ta lè sọ pé a lè categorize